Jesus. You heal the sick, open the eyes of the blind. Nothing too much for you. Talent to love. About me. You are bigger than what people say. Praise the Lord. Hallelujah. Mo ń tẹ̀síwájú lọ́nà, mo ń gòkè sí lójoojúmọ́. Mo ń gbàdúrà bí mo ti lọ, Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Ìfẹ́ ọkàn mi kò dúró láàrin iyèméjì àtẹ̀rù. Àwọn mìíràn lè má gbébẹ̀ ibi gíga lọ́kàn mi fẹ́. Olúwa jọ̀ọ́, Olúwa jọ̀ọ́ gbé mi sókè, fà mí lọ sí ibi gíga, àpáta tó ga jù mí lọ. Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Mo gbàládùá ibi gíga tí ọkàn èmi àti yín fẹ́, lórúkọ Jésù Olúwa gbé wa débẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ga, ẹ ò ní wálẹ̀ o, lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní òní, inú tèmi dùn bí mo ṣe mọ̀ wípé inú tìrẹ náà máa dùn. Kí ni ìdí àti ìtumọ̀ ìdùnnú wa ni wípé Ọlọ́run tó jẹ́ ká jọ bẹ̀rẹ̀ Sunday School, ilé ẹ̀kọ́ Sunday School ti ìjọ Àpọ́sítélì Kristi náà ní sáà yìí tí a sì tún jọ ń parí ẹ̀ yìí. Ó yẹ fún ọpẹ́ láti ọ̀dọ̀ wa. Ọlọ́run yẹn tóbi lọ́pọ̀lọpọ̀. Tí a bá ṣàkíyèsí, a ó rí i pé à ń kẹ́kọ̀ọ́ nínú ìwé ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tí ọ̀sẹ̀ yìí nínú ojú ewé ìkẹtàléní-ọgọ́rin page 83 títí tó fi dé page 85 ni a ti fẹ́ máa ṣàṣàrò ọ̀rọ̀ Ọlọ́run yìí láti fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Ó sì jẹ́ lesson 23, which is the last lesson for this period. We really appreciate God for granting us peace to walk through it. May the Lord elongate our life and give us another enabling grace to continue in next year. In Jesus' name. Gẹ́gẹ́ bí ìṣe wa àti gẹ́gẹ́ bí ìwà wa ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, màá fẹ́ kí gbogbo akáwọn ojú ìwé wa kí a sì kà jáde níbẹ̀ àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí tó kà báyìí wípé ìgbàgbọ́ nínú JEHOVAH JIREH láti pèsè fún gbogbo àìní nípa ètò ìṣúná. Ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Nínú abẹ́ ẹ̀kọ́ yìí, ìgbàgbọ́ nínú JEHOVAH JIREH láti pèsè fún gbogbo àìní nípa ti ètò ìṣúná. A fẹ́ ṣe àgbéyẹ̀wò àkọ́sórí tó wà níbẹ̀ tí ó kà báyìí wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi ni yóò ṣaláìní. A ó rí èyí kà nínú ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 1. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. Tá a bá wo àwòrán tó wà ní abẹ́ àkọ́sórí yìí, níbi tí àwòrán ti ń ṣe àfihàn bàbá wa Abraham bí ó ṣe gbé ọ̀bẹ sókè tí ó fẹ́ fi dúnbú Ísákì. A ó rí wípé Ísákì kì í ṣe ọmọ ọdún 3, bẹ́ẹ̀ ni a ò lè fi ṣe àkàwé ọmọ ọdún 10. Ó jẹ́
ọkùnrin. Ísákì ti dàgbà tójú bọ́ níwọ̀nba díẹ̀, kì í ṣe àgbàlagbà náà o tó ti kúrò lábẹ́ òbí o, ṣùgbọ́n ó ti dàgbà, ó ti mọ ọ̀tún yàtọ̀ sósì. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tó wà ní abẹ́ rẹ̀. Wọ́n ní bí Jehovah JIREH bá dìde fún Ábúráhámù pẹ̀lú ìfirọ́pò ní àkókò tó le yìí àti ní àkókò tó lágbára jùlọ, ojú kò lè tì ọ́ bí o bá fi sùúrù dúró de Ọlọ́run tó ní ohun gbogbo lódùlódù. Ojú ò lè tì ọ́ arákùnrin àti arábìnrin, ojú ò lè tì ọ́ tó bá fi sùúrù dúró de Ọlọ́run. Kí Olúwa kó ran ìgbàgbọ́ wa lọ́wọ́ láti lè ní sùúrù bíi ti bàbá wa Ábúráhámù, láti fi rí ìlérí àti májẹ̀mú tó pinnirin gbà lọ́wọ́ Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nínú ìfáàrà, à ń tẹ̀síwájú nínú ìjíròrò wa ní ọ̀sẹ̀ yìí. A ó máa ṣàgbéyẹ̀wò ìjọ̀wọ́ ara ẹni tí kò wọ́pọ̀ ní ìhà ti Ísákì àti bí èyí tí ru Ọlọ́run sókè láti pèsè ìrọ́pò ìràpadà fún ẹbọ náà, èyí tí ó ṣe ìfimúlẹ̀ orúkọ Olúwa gẹ́gẹ́ bí JEHOVAH JIREH, olùpèsè ńlá náà. A gbàdúrà pé a ó wà ní ààyè tí ó tọ́ láti gba èyí tí ó dára jùlọ Ọlọ́run bí a ti ń tẹ̀síwájú tí a sì ń ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ yìí ní orúkọ Jésù. Ọlọ́run nìkan ló lè ran ènìyàn lọ́wọ́ láti wà ní ààyè èyí tí èèyàn fi ń rí tó dára jùlọ gbà lọ́wọ́ Ọlọ́run. Olúwa yẹn yóò sì ran èmi àti yín lọ́wọ́. Iṣẹ́ ńlá ni Ísákì pẹ̀lú ṣe gẹ́gẹ́ bí ọmọ láti jọ̀wọ́ ara rẹ̀. Bí a ti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ yìí, òye rẹ̀ á máa yé wa sí i. Nínú kókó ẹ̀kọ́ àti ìtúpalẹ̀ ẹ̀kọ́, ìjọ̀wọ́ ara ẹni tí kò wọ́pọ̀ ó ní kókó ẹ̀kọ́ tá a fẹ́ máa gùn lé báyìí. Wọ́n sì dé ibi tí Ọlọ́run ti wí fún un. Ábúráhámù sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì tò igi rere, ó sì dín Ísákì ọmọ rẹ̀, ó sì dá a dùbúlẹ̀ ní orí pẹpẹ lórí igi náà. Ẹ jọ̀ọ́, ṣé bẹ́ẹ̀ náà ló easy? Wọ́n ní ojú ni màálù ń rọ́, ọ̀bẹ ò dá lọ́rùn. Ẹni tó fẹ́ mú irú ọmọ bẹ́ẹ̀ nírú àkókò tá a wà yìí, bó fẹ́ pa, bó ti wù kó má ju ọmọ ọdún méje, ọdún márùn-ún tàbí ọdún méje tó rí ọ̀bẹ pé bàbá ló fẹ́ pa yìí, ìjà rábúrábú ẹ̀ ò ní jẹ́ kí bàbá yẹn fọkàn balẹ̀ pa. Ìṣọwọ́ kígbe ẹ̀, ìgbóhùnsókè lé ohùn rárá, kò ní fẹ́ kí bàbá yẹn kó ṣe kíni, kó rí i pa. Àwọn méjèèjì yìí àbálàjọ tí Ọlọ́run fi ń fi orúkọ wọn fi ń pe ara ẹ̀. Èmi ni Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Kábíyèsí Ọlọ́run. Ọlọ́run yẹn náà ni kó máa jẹ́ Ọlọ́run wa lọ. Wọ́n fi ìgbàgbọ́ bá Ọlọ́run rìn, wọ́n sì rí pípé gbà lọ́wọ́ Olódùmarè. Olúwa ràn wá lọ́wọ́. Ìtúpalẹ̀ ẹ̀kọ́. Ábúráhámù dé ibi pàtó tí à ń wí yìí, orí òkè náà gangan gẹ́gẹ́ bí ìtọ́ni Ọlọ́run. Kò sí ìgbọràn díẹ̀ tàbí èyí tó ní ìrújú nínú ìrìn àjò yẹn. Kò sí pé bóyá ìgbọràn díẹ̀ lóní, ìgbọràn kékeré lóní. Ìgbọràn tán pátápátá, ìgbọràn pátápátá ni Ábúráhámù ní sí Ọlọ́run. It was a very good lesson for me and you to emulate and to embark on. Bàbá Ábúráhámù pèsè ibẹ̀ fún ìtọ́ni àtọ̀runwá. Kò sí ìṣiyèméjì tàbí àní-àní pé Ábúráhámù ti parí ìrúbọ náà ní ọkàn rẹ̀. No doubt about it. Voluntarily he has completed the sacrifice right from his inner heart. Ó rìn nípa ìgbàgbọ́
kì í ṣe nípa ìmọ̀lára tàbí ìmí ẹ̀dùn láti jẹ̀gbádùn ìpèsè Ọlọ́run tí kò lódiwọ̀n. A ní láti rí kí a sì gbé ìgbésẹ̀ rékọjá ohun tí a lè fojú rí. Láti bá Ọlọ́run rìn, a ní láti gbé ìgbésẹ̀ tó fi hàn wípé yes, a ti múra tán. Ó ní èmi ti múra tán, mo múra tán láti rin ìrìn àjò lọ sílẹ̀ Kénáánì. Ohunkóhun tá dí mi lọ́wọ́, bàbá bá mi yanjú ẹ̀ o. Ohunkóhun tá dí mi lọ́wọ́ láti rin ìrìn àjò, bàbá bá mi ṣe wọ́n mọ́ṣẹ́. Mo ti múra tán o, èmi ti múra tán, mo múra tán láti rin ìrìn àjò lọ sílẹ̀ Kénáánì. Èèyàn gbọ́dọ̀ múra tán, kó pinnu tán ní ọkàn ẹ̀ láti rin ìrìn àjò ìgbàgbọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ohun tó lè kọ́ni lẹ́sẹ̀, ohun tó lè dèni lọ́nà, tó lè dìni lọ́wọ́, wọ́n pọ̀ ní ojú ọ̀nà ìrìn àjò ìgbàgbọ́ o. Olúwa ràn èmi àti yín lọ́wọ́ láti já àjàyè àti láti di aṣẹ́gun ní orúkọ Jésù Kristi Olúwa wa. Yes, Abrahamu na ọwọ́ rẹ̀ jáde pẹ̀lú ọ̀bẹ láti pa Ísákì, tí kì í ṣe òpè nípa ọ̀rọ̀ yìí rárá. Síbẹ̀ ó kò jìjàkadì pẹ̀lú bàbá rẹ̀ tí ó ti ju 100 ọdún lọ. Ó jọ̀wọ́ ara rẹ̀ ní pípé, tọkàntọkàn, pátápátá, ti gbọ́ràn. Ó sì fi ìrẹ̀lẹ̀ dùbúlẹ̀ lórí igi tí a ti tò náà. Ó ti ṣetán fún pípa. I used to tell my people whenever I'm preaching on this particular verse, you could remember very well that in the journey to where the sacrifice place is going to take place, Isaac, in the presence of others, àwọn ẹrú tí wọ́n di igi tí bàbá wọn mú dání láti bá wọn kó ẹrù dání. Bàbá mi, igi rèé, ògùsọ̀ rèé, ọ̀bẹ rèé, iná rèé lọ́wọ́ wa fún ẹbọ sísun náà. Kí ni ohun ẹbọ? Kí ni ohun ẹbọ? Kí ni ohun ètùtù náà? Ohun tá a fẹ́ fi ṣẹbọ yẹn dà. Ohun tá a máa ta ìjẹ́ ìsílẹ̀ yẹn dà. Ohun tá a fẹ́ fi ọ̀bẹ dúnbú yẹn, òun dà. Bàbá ẹ̀ fi gbàgbọ́ dá wọn lóhùn, toró mọ̀ wípé àwọn ẹlẹ́rìí wà yí ń ká. Ọlọ́run JEHOVAH JIREH ni yóò pèsè. Ọlọ́run yóò pèsè. Má wọrí, jẹ́ ká lọ. Now, this is the point where I want everybody to come and agree with me. Lẹ́yìn tí wọ́n kúrò ńbẹ̀ tán, wọ́n rìn síwájú, kò tí ì jìnnà. Bẹ́ẹ̀ ni Abrahamu ṣẹ̀ṣẹ̀ wá dá ọmọ ẹ̀ lóhùn. Mi ní purọ́ fún ẹ o. Ọlọ́run tó mò ń sìn tí mo sọ fún ẹ nípa ẹ̀, pé ohun tó bá ti wí fún mi, kò sí nǹkan míì nínú ẹ̀ ju pé kí n ṣe lọ. Ẹ lè má bá yẹn pàdé nínú fídíò, ẹ̀mí mímọ́ Ọlọ́run la fi ń túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. There's this cordial agreement between two of them that he told Isaac, you are the one I'm going to use for the sacrifice. I want to go and sacrifice you to God who gave you to me. Then under these words, they both agree that do according to what your God has commanded you to do unto me. And they both went. And when they got to that altar where it's going to be slew, that is why it was possible for Isaac to surrender himself for his father, who is more than 100 years, to tie his hand and to, lay him down to where he's going to kill him. Otherwise, ẹ lọ gbìyànjú ẹ̀ kí àwọn ọlọ́gbọ́n ọmọ ọdún méjì náà wò. Egun tó bá fi ta bàbá yẹn ń palẹ́pọ̀n, kò ní rójú tó ara ẹ̀ tọ́mọ fi máa jáde gbòòrò, tó fi máa jápa. So, ẹ wo irú ìgbàgbọ́ ńlá nínú ayé bàbá àti ọmọ tí wọ́n fi jọ̀wọ́ ẹ̀mí wọn sílẹ̀. Ẹ wá sọ pé Ọlọ́run yẹn ò ní dìde lọ́run láti pèsè ní kíkún fún àìní wọn, fún ìrúbọ yẹn, to cause a replacement for Abraham
not to kill that boy again. A boy who surrendered himself. And that is to tell you, God reserved the life of Isaac because he knew that once he allowed Abraham to slew Isaac, then Jésù iṣẹ́ tí Jésù fẹ́ wá ṣe kò ní pé mọ́. A jẹ́ pé a ti rí èèyàn kan tí Ọlọ́run gba ìrúbọ ọmọ lọ́wọ́ ẹ̀ ó nìyẹn. Someone will be asking out there, what about Jephthah? Jephthah in the Old Testament made covenant by his own mouth. Jephthah said, if God will allow him to conquer, he will use anything that comes out of his dull mouth for sacrifice unto the Lord. And that is why Ọlọ́run dẹ̀rẹ̀ Ọlọ́run májẹ̀mú àti Ọlọ́run ẹ̀jẹ̀ ni, ẹ̀jẹ̀ tó bá Ọlọ́run jẹ́ ló san. That's that. Let's continue. Anything that you need to know about this, please ask. Àná ṣàtúpalẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ yìí. Ọlọ́run JEHOVAH JIREH nítòótọ́ ó sì pèsè. Àrí ìjọ̀wọ́ ara ẹni tí kò wọ́pọ̀ fún JEHOVAH JIREH láti ọ̀dọ̀ bàbá àti ọmọ náà. Ábúráhámù jọ̀wọ́ ẹ̀rín rẹ̀, ohun tó ń pa lẹ́rìn. Ó dẹ̀ gbà láti fi ilẹ̀ fọ́lọ́run. Nígbà tí Ísákì náà jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ fún Ọlọ́run. Ìwọ ọmọ tó lè ran bàbá lọ́wọ́ láti mú lè rí ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀. Ìwọ bàbá tó lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ láti san ẹ̀jẹ̀ tó gbélédùmarè jẹ́. Ṣé tó pọ̀ tó báyìí ló fẹ́ lọ fọ́lọ́run? Tí ó dẹ̀ mọ bí ìyà ṣe ń jẹ wá nínú ilé yìí. Ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe ń ṣe fáwọn ọmọ tiẹ̀? Nǹkó wọn láyà jẹ ká lè bẹ̀rù ẹjọ́ Ọlọ́run lọ. Ẹ jẹ́ ká c.a.c. How are you serving that God? You create the fear of God into the heart of his children. Ṣé abọ́ Ọlọ́run rìn pẹ̀lú ìbẹ̀rù? Ó dọ̀wọ́ èmi àti yín, Olúwa ràn wá lọ́wọ́. Ìfirọ́pò tàbí ìpèsè tí kò wọ́pọ̀. Ábúráhámù sì gbé ojú rẹ̀ sókè, ó wò sì kíyèsí lẹ́yìn rẹ̀ àgbò kan tí ó fi ìwo rẹ̀ há pàtírí. Ábúráhámù sì lọ mú àgbò náà, ó sì fi rúbọ sísun ní ipò ọmọ rẹ̀. Mo gbàládùá lórúkọ Jésù gbogbo ìwọ tá a jọ ń gbádùn ètò yìí lọ. Bí ọdún December ṣe ń fẹ́ parí, gbogbo ọ̀nà tí ọ̀tá ti rò wípé òun máa fi ẹ̀mí ẹ̀ ṣètùtù, Olúwa yóò fi ẹ̀mí ẹlòmíràn rọ́pò ẹ̀mí rẹ̀. Mo gbàdúrà gbogbo ọ̀tá tó pètèpèrò pé kó kú ikú àìpé ọjọ́, èmi àti pé ká kú ikú àìpé ọjọ́, ẹ̀mí irú àwọn ọ̀tá bẹ́ẹ̀ Olúwa kó fi rọ́pò ẹ̀mí wa. Ọlọ́run gbóríyìn fún ìgbésẹ̀ àti ìgboyà Ábúráhámù fún àìfa Ísákì ọmọ rẹ̀ sẹ́yìn fún òun. Ọlọ́run gbóríyìn fún. It's a lot of courage that Abraham bestowed into the heart of Isaac. You know, it's God that give it to me, and he requested from me that I should give you back to him. So please let us go and do that. You know, it's the only God that we have to fear. A lot of encouragement. He has told him on the way, when it remains him and Isaac alone, he counsel him, he console him, he make him to understand that God is the only giver of whatever we hold in this world. Let me tell you, my brother, my sister, there is nothing in your hand, in your possession, that is too much for you to give to God. And when you try that, come and see the way he will pay you back. He will pay you back. It's sure. Those who knows him knows that that is who he is. Wọ́n lọ́wọ́ ṣe jẹ́ nìyí. Ó ní ta ni ẹni tó kọ́kọ́ ṣe fún mi tí èmi kò ṣe kíni tí èmi kò san padà fún rí. No. That's God. May bless the little faith we have that we are using in serving him in Jesus' name. Ọlọ́run pèsè àrọ́pò. Ọlọ́run yóò la ọ̀nà níbi tí ó ti dàbí pé kò sí ọ̀nà.
àgbò nínú irú igbó dídí yẹn. Ìpèsè oníyanu yìí ni ó mú kí Ábúráhámù ó pe orúkọ ibẹ̀ ní Olúwa yóò pèsè, JEHOVAH JIREH, tí í ṣe orísun ẹ̀kọ́ àti ìlànà 13 ti ìjọ àpọ́stélì Kristi. Olúwa yóò pèsè, Olúwa ni olùpèsè, òun ni olùbùkún, yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Ẹni tó pèsè Jésù ọ̀dọ́ àgùntàn fún ìrúbọ àtọ̀run wá fún èmi àti yín. After all, at long run, Olúwa iná ló máa pèsè Jésù fún wa. Do you realize that? Ọlọ́run yẹn ló pèsè Jésù fún wa. Kò sí ẹni náà. Aríkúyẹrí ni gbogbo àwọn ènìyàn jẹ́. Ṣùgbọ́n àti àwọn áńgẹ́lì gan. Ṣùgbọ́n Jésù ló jáde láti ọkàn àyà Ọlọ́run. Bàbá rán mi, yóò sì lọ. Ọlọ́run lè yọ̀ǹda ọmọ bíbí ẹ̀kan ṣoṣo fún èmi àti yín. Replacement. God bless you. As you go on, mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé yóò fi ẹ̀mí rẹ̀ túmọ̀ àwọn nǹkan wọ̀nyí ní ṣísẹ̀ntẹ̀lé bí a ti ń gbọ́. Ìgbọràn Ábúráhámù pátápátá àti èyí tí ó làmìlaka ni ó yọrí sí àtẹnumọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i nípa àwọn ìlérí àti májẹ̀mú ìṣerere lórí rẹ̀ àti àwọn ìran rẹ̀. Ọlọ́run fúnra ẹ̀ ru ara ẹ̀ sókè. Ó ní èmi fúnra mi mo fi orúkọ mi búra pé ní bíbùkún a ó bùkún ìwọ Ábúráhámù yìí torí kò gbà mí gbọ́ ó sì dùn mí ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo yẹn. Ó di orílẹ̀-èdè ńlá. Májẹ̀mú àti ìlérí Ọlọ́run fún èmi àti yín bí ó ti ń ru wá sókè láti ṣe ìfẹ́ rẹ̀ tí a sì ń ṣe wọ́n. Olúwa yóò sọ di mímú ṣẹ lórúkọ Jésù. Ìwọ àti èmi pẹ̀lú a ó débi tí Ọlọ́run fẹ́ mú wa dé. Ohun tó fẹ́ ká jẹ́ láyé a ó jẹ. Èṣù ẹ̀ṣẹ̀ ayé àti ara kò ní dè wá lọ́nà, kò ní dè ọ́ lọ́nà, kò ní dè mí lọ́nà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́. Ìgbọràn wa sí Ọlọ́run kò tíì pé láìsí ìjọ̀wọ́ ara ẹni pátápátá. Nǹkan tá a kọ́ ńbẹ̀ nìyẹn. Ìgbọràn wa sí Ọlọ́run ò tíì pé àfi tá a bá ń jọ̀wọ́ ara wa tán pátápátá fún ìrúbọ ẹ̀. JEHOVAH JIREH kì í fojú fo ìgbọràn àti ìfara ẹni jì. That's God. He never neglects anyone that obeys commandment and humble himself to the core to serve him. God never neglects them. He never forsake them. He will not forsake you. He will not neglect you in the time of trouble. In the mighty name of Jesus. Please and please share this program and make sure it go viral. Let people learn from it what God has for us as you continue to obey his commandment, as you continue to have faith, strong faith in him who will never forsake you. In Jesus' name. Until next time, when we shall continue in this program, remain blessed in the Lord. And I pray, may you work strong and stronger your faith in him. In Jesus' name. Amen.